mufti Ìwó ta lọ́mọ ọkọ báyìí ta lọ́mọ àlè Ìgbòho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ní pé subhanallah ìran Yorùbá ìran aládé ìran gidi ní ìran Yorùbá ẹ má jẹ́ ẹ jẹ́ àfọwọ́sowọ́ papọ̀ àwọn tá a bá rí pé Ọlọ́run fẹ́ lò láàrin wa irú ẹ̀sìn tí ìbá máa ṣe ẹ jẹ́ àsowọ́ papọ̀ pẹ̀lú ẹ jẹ́ àgbé ẹ̀sìn sọ́tọ̀ humanity come first Ìgbòho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nínú Ìgbòho ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nínú Ìgbòho láti àná tó fi dèní àná ni Ìgbòho ń sọ fún ẹ pé tí wọn bá provide tí wọn bá dá aboyún tí wọ́n jí gbé wọ́n gbé aláboyún ẹni tí wọ́n fẹ́ lọ san ransom tó gbé owó lọ láti lọ san ransom fún wọn wọ́n dẹ̀ mú wọn pa wọ́n gba owó lọ́wọ́ ẹni tó fẹ́ san ransom wọ́n tó pa ẹni yẹn aláboyún yẹn wọ́n mú sínú ìgbèkùn wọ́n àfi aláboyún yẹn lẹ̀ ẹ wo tó wá padà ṣẹlẹ̀ nígbà tí Ìgbòho dá sí gbogbo àwọn tí wọ́n máa ń sọ pé Ìgbòho ẹnu níjà ẹ̀yin ní ẹ̀bọ́ tẹ jánu ẹnu náà lọ́jà lọ́wọ́ inú gbó lọ sẹ́nu náà lọ́jà tó fi rí àwọn aláboyún yẹn gbà aláboyún tí wọ́n jí gbé sẹ́nu náà lọ́jà tí wọ́n fi rí wọn gbà. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ oníyè yẹn o Ìgbòho sọ̀rọ̀ adẹ̀ bá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé ẹnu nìgbòho ń jà sẹ́nu náà ló tún jà lénìí sẹ́nu náà nìgbòho tún jà lénìí ẹ̀yin ọ̀tá ìlọsíwájú ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀tá ìlọsíwájú tẹ́ ẹ bá fẹ́ mọ ẹni tó nífẹ̀ẹ́ ìran rẹ̀ àtẹni tí ò nífẹ̀ẹ́ ìran rẹ̀ kì í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lásán kì í ṣe mufti Ìwó jókòó síbẹ̀ láti ẹjọ́ yìí òṣèbó náà kó security jọ ó kún ẹsẹ̀ màálù fẹ́ sáré náà o màálù fẹ́ sáré ó kún ẹsẹ̀ ní ó jẹ́ kí màálù ọ̀fẹ́ ní ó jẹ́ kó rí eré sá Ìgbòho ṣetán láti wọnú ogbó anywhere ṣùgbọ́n torí in tó ṣe ni lákọ̀ọ́kọ́ kò gbọ́dọ̀ ṣe ni lẹ́ẹ̀kejì òun lọ fa olóyè Sunday Ìgbòho tó fi ń withdraw ara rẹ̀ ṣùgbọ́n nígbà títí ìlú rẹ̀ ṣẹlẹ̀ sí kò wọnú gbó lọ títí ìlú Ìgbòho tó ṣẹlẹ̀ yìí lẹ́ẹ̀fì mọ̀ pé ọ̀rọ̀ tí Ìgbòho ń sọ omi ni ẹ̀ yàtọ̀ sí àwọn tó jẹ́ pé àfi kí wọ́n máa criticize yàtọ̀ sí mufti Ìwó tó jẹ́ pé àfi kí wọ́n máa criticize ṣé bóun náà kó security partner ìjọ wọnú ogbó lọ mufti Ìwó ìwọ tó máa sọ pé Sunday Ìgbòho ẹnu níjà ọ̀yẹ́ kó sọ́ni èdè kan gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó wọgbó lọ igbó lọ́wọ́ lọ nísìnyí o Ìgbòho ọ̀gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó wọgbó lọ o wọgbó lọ ó rí aláboyún yẹn gbà o ó wọ inú ogbó yẹn lọ ó gba àwọn aláboyún yẹn o tó jáde tó wá sọ̀rọ̀ wá tó condemn wo tó jáde wá tó condemn tó lọ ṣe yìí báwo èèyàn bá ní sọ̀kù fún ẹ jáde tí wọ́n condemn tí Ìgbòho lọ ṣe ọlọ́ọ̀lù Ìgbòho aláboyún tí wọ́n mú sínú ìgbèkùn aláboyún tí wọ́n mú sínú ìgbèkùn Sunday Ìgbòho wọnú ogbó lọ ó dẹ̀ lọ gba aláboyún yẹn sílẹ̀ látọdún tó ti mú àwọn èèyàn ládùúgbò àgbègbè táwa yìí ẹ̀ẹ́mẹ́ lọ́dọ̀ yẹn kó security partner ìwọ́nú gbó lọ ṣé bó ní mímbà ilẹ̀ tí condemn ẹ̀ tó fẹ́ wọgbó Ìgbòho tó tún fẹ́ wọnú gbó lọ ṣé bó ní mímbà ilẹ̀ tí condemn ẹ̀ Sunday Ìgbòho irọ́ nípa ìyẹnu níjà ológun kankan tó bá lòun lóògùn lèrú ẹ̀yìn níwájú rú yín kò lè hàn bán so Ìgbòho ológun ẹnu níjà ṣùgbọ́n Ìgbòho lọ́lọ́nu gbólé ni o lọ́gba àwọn tí àwọn kidnapper ti jí gbé ó pàṣẹ fún wọn ni ó ní mo pàṣẹ fún yín mo fún yín ní 2 hours ultimatum tẹ́ ẹ̀ bá dá aláboyún tẹ́ ẹ gbé padà èmi gẹ́gẹ́ wọnú gbó ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ iye ọmọnìyàn nìyẹn ẹ lọ wo lórí social media ó wà lórí péjì mi gbogbo olúgbò inú wọn ń dùn níṣẹ́ ni wọ́n ń fò fáyọ̀ tí wọ́n ń jó sínú wọn ń dùn wọ́n ń dunnú Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ Ìgbòho kì í sọ́lọ́ lóòótọ́ ṣùgbọ́n ọba tó dá wa ò ní sọ̀kalẹ̀ wá ṣiṣẹ́ Ọlọ́run ti dá irinṣẹ́ tí ọmọ rò ó ti dá sáàrin wa irinṣẹ́ tí Ọlọ́run ọba máa nílò ó ti dá sáàrin wa nínú irinṣẹ́ Ọlọ́run làjẹ́ wà tó ọba mọ̀ tó rìnrìn ọba pé ìwọ tó sọ pé ṣé Ìgbòho jọlọ ni nínú irinṣẹ́ Ọlọ́run ó ní àjẹ́ wà nínú irinṣẹ́ Ọlọ́run ó ń lo sọ wà nínú irinṣẹ́ Ọlọ́run ó ń lo lè wà nínú irinṣẹ́ Ọlọ́run ó ní ìkà èèyàn wà nínú irinṣẹ́ Ọlọ́run ó ní àwọn tí wọ́n tún máa gbógun ti ìka èèyàn nínú orin sí Ọlọ́run wà tọ́lọ́run bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ dì pẹ̀lẹ́ nìkan Ọlọ́run fúnra rẹ̀ kọ́ ni ó sọ̀kalẹ̀ látòkè àwọn tó jẹ́ ìkà láàrin yín lọ́lọ́run ràn tọ́lọ́run bá tún wá fẹ́ gbà yàn lẹ̀ ẹni tó lágbára ju ìkà yẹn lọ lọ́lọ́run bá ràn pé kó lọ gbà á lẹ̀
tí Mọ́fútì sáti kó ó ti kó security jọ tipẹ́ ó ti ní security tipẹ́ lẹ́yìn kí wọ́n criticize ẹ̀ẹ́mẹ́lòó ni wọ́n wọnú ogbó lọ bá ń jiyàn gbé lọ́tún lọ́sì títí wọn ojú etí ń bí èmi nínú tí ń dùn mí ni pé why criticizing ẹni tó yẹ kí gbogbo wọn máa ṣàdúrà fún kọ́lọ́wọ́n ká máa ṣàdúrà kẹ́mẹ̀rẹ̀ ògùn kọ́lọ́wọ́n máa dáàbò bò òun lólóyè Sunday Igboho ó yẹ kí gbogbo ohun tí ń jẹ́ ìran Yorùbá ká máa ṣàdúrà fún arákùnrin yẹn àkàndé èèyàn ni ẹnìkan ò sì ní rí ntọ́ dáa àfi kẹ́niyẹn náà ò jẹ́ ni dáadáa ẹni tí bá máa rí ntọ́ dáa èèyàn dáadáa ni ṣùgbọ́n ẹni tí kì bá ti rí ntọ́ dáa olórí ibú aláburú ẹ̀dá ni irú ẹni bẹ́ẹ̀. Ìgbòho ẹnu ní ń jà irọ́ ní ń pa kò sí wọgbó lọ kí ló dé ti ń dúró de òfin ìjọba kí ló dé ti ń dúró de so nígbà tí Ìgbòho nígbà tí wọ́n dánwó èrè wò nílùú rẹ̀ ṣe Ìgbòho ó dúró de òfin ìjọba torí pé Ọ̀yọ́ state ibi tí wọ́n ti gí àwọn ọmọ gbé torí pé kì í ṣèlú rẹ̀ ní ibi tí kì í bá dẹ̀ ṣèlú èèyàn ò lè tẹ̀ gíragíra ó dìgbà tí àwọn aráàlú bá pé èèyàn tàbí tíjọba fi àṣẹ sí pé afẹ́kọ̀ọ́ lọ ṣiṣẹ́ ń bẹ̀ nílùú rẹ̀ nígbà tí wọ́n wọnú ìlú rẹ̀ nísìnyí Ìgbòho ó dúró de òfin ìjọba tó fi wọnú igbó ọgbà àwọn èèyàn rẹ̀ lẹ́ àbí ọgbà àwọn èèyàn rẹ̀ lẹ́ sí Ìgbòho gba àwọn èèyàn rẹ̀ lẹ́ nísìnyí àbí ọgbà àwọn èèyàn rẹ̀ lẹ́ ẹ jẹ́ kó onídìí ọ̀tẹ̀ gbogbo ń ta bá fẹ́ ṣe látàgì filan sábàbálì kalam látàgì filan sábàbálì kalam ntọ́ bá jẹ́ sábàbí ọ̀rọ̀ ẹ má jẹ́ àmọ́ gbàgbé sábàbí ọ̀rọ̀ ẹ má jẹ́ àmọ́ gbàgbé tí Mufti ìwọ ọ̀bá tí kò bá sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Ìgbòho gbé yẹn alábòsí ẹ̀dá ni mo challenge Mufti ìwọ tí ọ̀bá ti lè kó gbọ́ta kó sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Ìgbòho gbé yẹn alábòsí èèyàn ni. Hayatul munafik salas ntẹ́ fi mo ní mọ̀nàfíkì ẹ̀dá nǹkan mẹ́ta ni isa hadasa kazaba tọ́lá sọ̀rọ̀ yọ parọ́ onímọ̀nàfíkì ẹ̀dá tọ́lá sọ̀rọ̀ yóò sì kiri ọmọ àparọ́ wọ́n isa wàdà tónímọ̀nàfíkì ẹ̀dá bá sàdéhùn yóò sì kiri yọ yapa àdéhùn. wàyísà tamana khana tẹ onímọ̀nàfíkì ẹ̀dá tẹ ẹ bá tún gbọ́kànlé yọ já ìkulẹ̀ o ọmọ àjà ìkulẹ̀. látàkìsílẹ̀ ń sábàbálì kalam gbogbo ń tá a bá fẹ́ ṣe ẹ méjì àmọ́ gbàgbé ìdí ọ̀rọ̀ kí ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kí ni tó pilẹ̀ ọ̀rọ̀ yìí Ìgbòho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ kò gbàgbé ọ̀rọ̀ ó ní mo fún yín ní 2 hours ultimatum tẹ́ ẹ̀ bá dá aláboyún yẹn padà àjọ wọ ṣòkòtò kan náà èmi gẹ́gẹ́ wọ́n nù kó yẹn lọ. afẹ́gbọ́n tí Mufti Ìwòho fẹ́ sọ lórí ẹ̀ ṣé bí Mufti sọ pé Ìgbòho ń janu ni kò ní kankan kò ló àgbà Ìgbòho lóògùn ṣùgbọ́n wọnú gbó lọ ọlọ rescue aláboyún kan jí gbé ẹ̀yin tẹ́ ẹ lẹ́ lóògùn tẹ́ ẹ lẹ́ ní àyà tẹ́ ẹ lè kà nínú gbó kí ló ní tẹ́ ẹ lọ rescue àwọn tí wọ́n ti ń jí gbé. ẹni tẹ́ ẹ lè kà tó lóògùn bá wọnú igbó yóò lo oògùn láti ja ogun táàfà bá lọ wọnú igbó kó náà ka tírà àbí kúránì ẹ̀yin tẹ́ ẹ máa ń tẹ́ ẹ lè kà nínú kúránì tẹ́ ẹ fi ṣẹ́gun kí ló dé tẹ̀yìn ọ̀wọ́gbó lọ Ìgbòho wọgbó lọ pẹ̀lú bó ṣe jẹ́ kèfèrí l'Ìgbòho àbí kèfèrí lẹ́ ń pè é Mufti Ìwòho ẹni Sunday Igboho kèfèrí ni ó fẹ́ gbógun ti Islam ó fẹ́ gbógun tẹ̀sìn ni ṣé ọmọ ìyá rẹ̀ lẹ́tọ́ lọ gbà lẹ́nu gbó torí ọmọ ìlú ni o kò fẹ́ kí ìlú rẹ̀ ó bàjẹ́ ni o bí o ṣe fẹ́ kí ìlú rẹ̀ ó bàjẹ́ yẹn ni o ṣe fẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́.
tí Mufti ìwọ ọba sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Sunday Igboho gbé yìí tí Mufti ìwọ ọba sọ̀rọ̀ lórí ẹ̀ alábòsí ńlá ni alábòsí Mufti ìwọ gbogbo ẹ̀yin tẹ́ ń pe Sunday Igboho ní ẹnu níjà tí gbogbo yín ọba sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tó gbé alábòsí ni ẹ̀ sì ní látúbọ̀ tán. gbogbo ẹ̀yin tẹ́ ẹnu níjà ṣé ẹnu sọ ọwọ́ ń janu báyìí adé ọ̀jànú sẹ́nu níjà báyìí sẹ́nu ní Igboho ń jà báyìí sẹ́nu níjà báyìí tẹ́ bá ń gbọ́ tọ́kàndù ọ sọ bẹ́ẹ̀ ó sì sí bẹ́ẹ̀ inú mi dùn gan o inú mi dùn gan tá a bá lè rí irú Igboho bí èèyàn tá a bá lè rí èèyàn méjì bí irú rẹ̀ sí nílẹ̀ Yorùbá tí ó sọ̀rọ̀ tí ó ṣe bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ó dáa tààtò sáà sì torí àwọn tí ò ní máa fẹnu wa rọ́ọ̀fù máa fi ẹnu wọn condemn ní táwọn kan fẹ́ ṣe tí Igboho ọba jẹ́ ẹni tó ní akin ọkàn ni tó ní akin ọkàn tí òun táwọn èèyàn ń sọ ìrẹ̀wẹ̀sì ó ti bá a. torí pé àwọn amúṣẹ́sù àwọn tí àwọn amóore súnéṣe wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá. àwọn amóore súnéṣe wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé wọn à ní kan ṣe o wọn à ní tán fẹ́ ọ̀fà ọmọ ilẹ̀ Yorùbá o ṣùgbọ́n wọ́n ṣe tán láti condemn tí ẹni tó ṣe tán láti ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ wọ́n ṣe tán láti condemn tó fẹ́ ṣe irú ẹ̀ ní Mufti wò wọn à ní tán fẹ́ ṣe ṣùgbọ́n ẹni tó tún fẹ́ ṣiṣẹ́ wọn à ní jẹ́ ó ṣiṣẹ́. wọn ní tán lè ọfà wa ẹni tó tún wá lákìtìyàn tó nígbìyànjú kíyàwó má jẹran mi wọn á tún wá máa fẹnu ẹnu kún tó bá jẹ́ pé ẹni tí nǹkan tètè máa ń sún ni ọ máa kó lórí ẹ pé tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ fámìlì mi kọ́ ní kú ní nǹkan fẹ́ ṣe ẹjẹ́ á kú onídìí àbòsí ẹ má sọ̀tẹ̀ mọ́ ọ̀tẹ̀ máa tẹ̀yàn rí ní máa ba tẹ̀yàn jẹ́ ni gbogbo ẹ̀yàn ọlọ́tẹ̀ Igboho lágbára kò ní nǹkan kan kò ní Igboho lágbára lóòótọ́ Ọlọ́run lálágbára ṣùgbọ́n wọnú gbó lọ rescue èèyàn ẹ̀yin náà wọ́n gbó lọ ẹ lọ rescue àwọn tí bẹnu gbó èèyàn ní ohun ò ní ìdí nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ ìjọba kankan fóun láṣẹ kankan fún ní go ahead pé àwọn fún ọ láṣẹ wọnú gbó lọ ohun ò gbà nǹkan kan lọ́wọ́ yín ẹ fóun láṣẹ ẹ̀yin kan dẹ̀ bọ́ta ẹ sì tún bẹnu àbùkù lù ọ̀tá fún yín o ọbọ̀ fún yín ọ̀tá fún yín o. mo bá fídíò yẹn ni o. ojú ẹkùn pọ́n irú ẹkùn lé o Sunday Igboho faraya lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé kan tí ó wáyé nílùú Igboho ìlú abínibí rẹ̀ ló bá fún àwọn ajínigbé ní wákàtí méjì láti dá àwọn tí wọ́n jí gbé padà. gbajúgbajà akọni ajàfẹ́tọ̀ọ́ Yorùbá ní Sunday Adéyẹmọ tí yóò pè yàn mọ́ sí Sunday Igboho ló faraya gbàràtà sọ̀rọ̀ sókè nínú fọ́nrán fídíò kan tí ó hàn dé lórí ìtàkùn ayélujára níbi tí ó ti dojúkọ àwọn èèyàn kan tó ń sọ fún wọn pé ṣé ẹ̀rù òun ò bà wọ́n ni tàbí wọn ò gbọ́ nípa òun tí wọ́n fi wá ṣèkọlù jíìyàn gbé ṣekú pa èèyàn nínú ìlú Ògùn. Ìgbòho ní ẹyẹ méjì kì í jẹ́ àṣà òun ni Sunday Igboho tí wọn ò bá mọ̀ òun sì ń sojú gbogbo ọmọ Ìgbòho ọmọ Yorùbá pátápátá ṣé tí èèyàn ò bá mọ erin ó ṣàyẹ kí ó máa gbóhùn erin. Ìgbòho ní àwọn èèyàn náà máa láyà o nínú ìlú òun wọ́n jí aláboyún gbé wọ́n sì béèrè fún owó ìdóòlẹ̀mí rẹ̀ ẹni tí ó sì gbowó náà lọ wọ́n pa lẹ́yìn tí ó gbowó fún wọn tán wọ́n sì tún pa aláboyún náà. Ó ní ẹ̀yin èèyàn yìí ẹ ò sì bẹ̀rù Ọlọ́run àwọn ẹni ẹlẹ́ni tí ẹ̀yin náà sì ní àwọn ọmọ tiyín ó dojú ọ̀rọ̀ kọ àwọn èèyàn ọ̀hún tí wọ́n jẹ́ ẹ̀yà Fúlàní ní ìlú náà. Ó ní ìwádìí tí àwọn ṣe fi hàn pé ọwọ́ àwọn èèyàn náà wà nínú ìkọlù náà. Ó ní látijọ́ tí wọ́n ti ń jíyàn gbé nílùú Ìgbòho
wọn ò jí àwọn èèyàn tiwọn gbé lẹ́yìn àwọn èèyàn àwọn tí àwọn jẹ́ Yorùbá. Ó ní ìwádìí nípa ojú òpó ìpè nọ́mbà tí àwọn ajínigbé náà fi ń pèsè ibi tí wọ́n wà nílùú Bóní nílé baálẹ̀ ìlú náà. Ìgbòho wá ní òun fún àwọn èèyàn náà ní wákàtí méjì péré kí wọ́n lọ fi gbé àwọn èèyàn ọmọ àti ìyá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé tí ó wà lápàtà wọn wá. Ó ní àwọn olówó ìdóòlà kankan tí àwọn ò san fún wọn, àwọn èèyàn wọn náà ní kí wọ́n ó jọ lọ máa sanwó fún ara wọn. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ wọn ò rí òun wò bí ìran. Ó ní òun ò wọnú wọn, òun ò kọlù wọn, bá wọn jà. Bákan náà ló kìlọ̀ fún ẹni tí í ṣe DPO iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà nílùú náà pé kí ó má torí owó gbèlè ní àwọn ọ̀daràn tí wọ́n fẹ́ bà lù Ìgbòho jẹ. Ó ní kí òun náà pẹ̀lú sọ́ra rẹ̀. Ó ní ìjọba ní mú òun lọ́wọ́ sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ wọn ìbá gbóòórùn ara wọn. Ìgbòho nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣe àtẹnumọ́ ọ̀rọ̀ náà pé òun fún àwọn èèyàn òun ní wákàtí méjì. 2 hours. Òun sì wà nínú ìlú fún wákàtí méjì náà, òun retí wọn. Gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ Yorùbá náà Sunday Igboho ló ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti gba òun àti ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìlú ẹkùn tí òun ṣẹ̀ṣẹ̀ ṣe ìdásílẹ̀ rẹ̀ fún ààbò ilẹ̀ Yorùbá láti wọnú igbó ọba lé àwọn ajínigbé agbébọn tí wọ́n sọ ibẹ̀ dílé jáde. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí ìròyìn kan tí ó jáde láìpẹ́ ni pé ìjọba ti fi òǹtẹ̀ lu ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìlú ẹkùn náà tí Sunday Igboho pẹ̀lú náà sì jáde sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan tí ó ṣẹ̀ṣẹ̀ sọ pé lóòótọ́ ni pé wọ́n ti fi àṣẹ sí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìlú ẹkùn, àmọ́ àwọn ìgbésẹ̀ kan ṣì ń lọ lábẹ́nu. Ó wá rọ àwọn èèyàn tí wọ́n bá jẹ́ alágbára tí wọ́n jẹ́ akíkanjú bíi ti òun láti darapọ̀ fìmọ̀ ṣọ̀kan pẹ̀lú òun káwọn jọ ṣiṣẹ́ pọ̀ lábẹ́ ìdarí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìlú ẹkùn náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi. Ọmọ ọkọ ni Ìgbòho, àwọn tí ń ta ko Ìgbòho lọ máa lè. ẹ wo bí tí Ìgbòho ti lọ gbà tó ti lọ gbà wọn. Àwọn tí ń ta ko Ìgbòho ọmọ àlè ni wọn. Ẹ wo, inú mi dùn púpọ̀ wàláì, inú mi dùn púpọ̀. Ẹ̀mí Sunday Igboho gùn o, Sunday Igboho ẹ̀mí rẹ̀ ó gùn, ẹ̀mí rẹ̀ ó gùn. O ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ, o ò ní kánjú kú, o ò ní kánjú kú. Iṣẹ́ tọ́lọ́run ẹ ló ń jẹ́, wà á jẹ́ iṣẹ́ náà, wà á jẹ́ lájẹyè, wà á jẹ́ iṣẹ́ náà, wà á jẹ́ lájẹlà, wà á jẹ́ lájẹyè, wà á dẹ̀ ṣàṣeyọrí lórí iṣẹ́ náà. O ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o, o ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o. Gbogbo ẹ̀yin tẹ́ ní ẹnu ní Sunday Igboho ń jà, ojú tí àbí àbójú òtí sẹ́nu ní Sunday Igboho ń jà báyìí. Ẹ lọ kú òǹdí ọ̀tẹ̀, ẹ kú òǹdí ọ̀tẹ̀ sẹ́nu ní Igboho ń jà báyìí. Wọ́n ti wò tó o bá sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí alábòsí ni ẹ. Tó tí Mufti ìwọ ọba ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí alábòsí ni. I challenge you, ìwọ Mufti ìwọ yẹ. Ìgbésẹ̀ ti Sunday Igboho gbé yìí, ọmọ ọkọ wo ló gbèrú ẹ? Ọmọ ọkọ ló gbèrú ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta ko Sunday Igboho ọmọ àlè nìyí, ọmọ àlè, ọmọ àlè. Ẹ ní nǹkan kan ṣe, ẹni tó tún fẹ́ ṣiṣẹ́ ẹ tún discourage ẹ, ọmọ àlè nìyí. Gbogbo ẹ̀yin tẹ́ ń fẹnu àbùkù kan Sunday Igboho ọmọ àlè nìyí. Kí ló béèrè lọ́wọ́ yín? Kí ni Igboho béèrè lọ́wọ́ Mufti wò? Kí ni béèrè lọ́wọ́ ẹ̀? Ọmọ ogun ló béèrè lọ́wọ́ rẹ̀ ni àbọ̀wọ́ ló béèrè lọ́wọ́ ẹ̀? Ipa wo ni Mufti ìwọ yẹn gẹ́ ń kó nílẹ̀ Yorùbá? Ipa wo ni kó nílẹ̀ Yorùbá? Kí ni ipa tó ń kó nílẹ̀ Yorùbá? Ilẹ̀ Yorùbá a ti wà lórí gunpowder. Ìlú tí ọba ti sí security gbogbo ń tẹ́ ẹ bá gbé kalẹ̀ nínú ìlú yẹn òfò ni. Òfò ni. Ní Ìgbòho ti lọ ló ti lọ rescue aláboyún àtọmọ rẹ̀ yẹn o. Ìgbòho ti lọ ó wọnú ogó yẹn. Kì í ṣe wọ́n ní o, wọ́n tún ṣe fídíò, wọ́n wọnú inú Old Ọ̀yọ́ park yẹn. Inú gbó odò Ọ̀yọ́ yẹn, inú gbó ìjọba yẹn. Ẹ wo tí n bá ń lọ sọ́nà Ìgbẹ́tì, èèyàn máa rìnrìn bí ìrìn bóyá bí 2 hours 2 to 3 hours láàrin inú gbó yẹn. 2 to 3 hours pẹ̀lú eré burúkú ni o. Tí n bá fẹ́ kọjá ibẹ̀ mo máa ń sá burúkú eré pé ìwọ fònà okun ni. Tí n bá fẹ́ kọjá nínú gbó yẹn mo máa ń gbẹ́sẹ̀ lé iná ni.
torí inú igbó yẹn máa dá ni àwọn ọ̀bọ máa kọjá bọ̀ ni kò sígbà tí mo lè fẹ́ kọjá inú igbó yẹn mo máa ń gbẹ́sẹ̀ lé iná ni pé inú igbó yìí tí wọ́n bá mú yàn bẹ́ẹ̀ tí wọ́n á fi kùn yàn wẹ́lẹ́wẹ́lẹ́ ẹnìkankan ò ní béèrè ní rẹ́nì kankan Ìgbòho ń jánu ni Ìgbòho mà lọ́nu igbó yẹn pẹ̀lú àwọn encourage yẹn pẹ̀lú àwọn security ọmọ wọnú igbó yẹn kọ̀ọ̀rọ̀ yẹn lọ olólìdí o ọwọ́nú igbó yẹn o ẹni tẹ́ ẹ ní ń jánu nìyẹn o ẹni tẹ́ ẹ sọ pé ń jánu nìyẹn o lọ́wọ́nú igbó lọ yẹn o gbogbo ẹ̀yin tẹ́ lẹ́yìn tẹ́ ní Sunday Igboho ẹnu ní ń jà kò ní yẹyin ẹ̀yin sí èyàn dáadáa alábòsí nìyí alábòsí nìyí ẹ kàn fẹ́ máa kó mi ẹran dà lẹ́ẹ̀kú ẹ fẹ́ sọlẹ̀ Yorùbá ẹ fẹ́ ta ìran Yorùbá fún ọmọ Fúlàní àwọn Fúlàní wọn ní tẹ́rítìrì títí wọn bá wọn dùn ṣùgbọ́n tẹ́rítìrì títí wa láàyè títí wa táàdì ẹnikẹ́ni kólókó ọmọ lóko kólódó ọmọ lódò àníkíran Fúlàní ọmọ ṣe títí wọn ìran Yíbò wọn ní tẹ́rítìrì títí wọn ìran Haúsá wọn ní títí wọn ìran Yorùbá adé títí wa ṣe ìyẹn a máa gbélé ẹni kó fọrùn rọ ni tá a bá jẹ́ mùsùlùmí so a máa bá ara ẹni tán káfa ní tan ya ni tá a bá jẹ́ mùsùlùmí táwọn tá a pè láwọn ọmọ ìyàwó kan tí wọ́n ń da ẹ̀sìn irú tí wọ́n fi ẹ̀sìn jíyàn gbé ṣe agbọ́dọ̀ support wọn ni àwọn abáàdì tó ní bá jẹ́ mùsùlùmí káwá máa gbè lẹ́yìn wọn olórí ibú èèyàn ni yóò máa gbè lẹ́yìn olórí ibú ẹ̀dá ni yóò máa gbè lẹ́yìn nítorí pé mùsùlùmí ni lóòótọ́ ṣùgbọ́n ń jìyàn gbé olórí ibú èèyàn ni yóò máa gbè lẹ́yìn wọn. olórí ibú èèyàn lọ máa rí bí èèyàn kan aláìdáni ẹni ibi ni ṣùgbọ́n torí pàjẹ́ mùsùlùmí ọ̀dẹ̀ tún support ẹ̀ torí pàjẹ́ mùsùlùmí olórí ibú nírú ẹni bẹ́ẹ̀ èèyàn kò ní jẹ́ mùsùlùmí kó máa fi ìsìláàmù kó máa fi bá tẹ̀yàn jẹ́ ẹni ó bá ti fi ìsìláàmù bá tẹ̀yàn jẹ́ gbogbo ẹni tó bá ti support irú ẹni bẹ́ẹ̀ olórí ibú ẹ̀dá ni láyé àti níwájú Ọlọ́run tí ẹlẹ́bọ tó bá gbégbé sí àlàáfíà tó gbégbé sí ẹ̀tọ́ dáa nílẹ̀ yóò báyìí èmi ó support ẹ̀ tí ẹlẹ́bọ bá ń gbé ìgbésẹ̀ tó dáa tẹ́lẹ́bọ ń gbé ìgbésẹ̀ tí ó ṣe mí láǹfààní tí ó ṣe gbogbo èèyàn láǹfààní èmi ó support ẹ̀ o èmi abdul akimi àmọ̀fẹ́ ọlọ́dọ́gba o màá support gbogbo ẹlẹ́bọ tó bá ti gbé ìgbésẹ̀ tó dáa màá support ẹ̀ tí mùsùlùmí bá gbé ìgbésẹ̀ tí ò dáa mi ní support ẹ̀ bọ́ jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ tó o bá ti gbé ìgbésẹ̀ tí ò dáa torí pé ìsìláàmù kò kọ́ wa láti bà tèèyàn jẹ́ kò kọ́ wa láti ba yéèyàn láti da yéèyàn rú kò kọ́ wa láti ta yéèyàn sílẹ̀ kò kọ́ wa láti máa pa yàn báwo ló ṣe máa bà tèèyàn jẹ́ tó o máa fara ní àwọn èèyàn wà wá nítorí pé o jẹ́ mùsùlùmí wà wá expect kí n support ẹ I will never support you. ètò orí o pè mí tá a bá déwájú Ọlọ́run àjọ lọ máa rò tá a bá déwájú Ọlọ́run àjọ lọ máa rò. Ìgbòho tá à ń pè lẹ́lẹ́bọ yẹn ntọ́ lọ ṣe lénìí so ó ní sáà ká support irú ẹni bẹ́ẹ̀ àbí ká má support yẹ kó àyè tó ní pé Ìgbòho ẹlẹ́bọ ni ṣé ntọ́ lọ ṣe lénìí mùsùlùmí mélòó lọ́wọ́ ló gbé lọ. ṣe a máa bára onítan ṣe a máa bára ẹni tán káfa ní nìtan ya ni torí pé àwa bára wa tán káwa bá yára wa jẹ́ torí pé àjọ jẹ́ mùsùlùmí káwọn kan wá máa ṣe náà dandan ká máa ṣàbúrú kásì tó máa support wọn náà pé ọmọ ìyá wa ní àwọn nàìjẹ́ kí ìyá ò jẹ wá ọ̀rọ̀ náà dandan. Ta ló máa lè báyìí láàrin àwọn tí wọ́n ta Ìgbòho àti Ìgbòho àwọn tí ń ta Ìgbòho lọ máa lè Ìgbòho gẹ́gẹ́ lọ́mọ kọlẹ̀ Yorùbá Sunday Igboho carry on gbogbo ayé ń ṣàdúrà fún o sì ní ṣubú ò ní jábọ́ láéláé.
need àwọn ọṣẹ tẹ́lẹ̀ máa fi wẹ̀ láì lo cream àbí láì ṣẹ̀ṣẹ̀ máa wá ọṣẹ tẹ́ máa fi máa fọ ojú èyí tẹ́ máa fi fọ bọ́dì yìí láì ṣẹ̀ṣẹ̀ máa wá kiri ṣẹ́rí ọṣẹ mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ wò lọ́wọ́ mi ajẹ́bi ìdánù tó kọ̀ fáàmù dáadáa tó bú yes ẹ lè lọ gbá research lórí ẹ̀ o kì í ṣe nǹkan tẹ́lẹ̀ ní lẹ́nu mi o but inú mi á dùn tẹ́ bá rà lọ́dọ̀ lédìkè torí ẹ̀ nira fake ẹ ti mọ̀ pé nǹkan tó bá ti ṣe original when these people see that people are buying it and it's working well àwọn aláìníṣẹ́ they will go and produce the fake. So I will advise you, if you want to buy from me. Look at this soap. This 3 soap is very mighty and powerful. So if you need it, contact me. And I also have the cream you can use with it. And if it is oil tell him the morning and night. If you want to use any lotion, if you don't want to use any lotion, you just want to be using oil, maybe because of the weather or because of your skin or whatever. So you need a perfect oil that will glow your skin, that will whiten your skin. Please call me. I have them available in my store here. I have different type of oil that is good for body. You will not have any skin patches. You will not have any pimples in your body. You will not have dark spots in your body. Your body will look smooth. And mean it. I'm telling you the truth. Your body will look smooth. So if you need any one of those oil, just contact me. I have different type of oil, and I can show you the oil. If you want to buy, don't go and buy fake. You shall buy. Ajabido. Everything what did print orúkọ oil yẹn sí ara bottle ẹ ní so that you don't go and get the fake. So bóde ṣe wáyé ó ní code tẹ́ máa scan tó máa jẹ́ kẹ́ mọ̀ pé yes confirm lẹ́ra. So if you need any one of those oil, just do what? Reach out to me. I will help you to maintain your skin, because I have seen a lot and I know what it takes to maintain a skin. Tí skin bá damage, kò easy àti tètè correct padà. Ó máa take so long. And I will use this opportunity to tell you that any product that you are using, please rely on it. Ẹ má kánjú. Ẹ má kánjú. There are some cream that when you start using it, àkọ́kọ́ máa control gbogbo skin yìí. Bóyá any skin patches yẹn ló wọ́pọ̀ máa ṣe kíni, ló máa ṣiṣẹ́ lára ẹ̀. Tó bá ti wá ṣiṣẹ́ lára skin yìí tó wípé yes there is nothing, á ṣẹ̀ṣẹ̀ wá push out skin yẹn. Yes, there are some cream like that. I have seen it. If I have not seen it, if I have not used it, I will tell you this. There are some cream like that first of all, so máa kọ́kọ́ ripe gbogbo skin yẹn wá kó tó wá pé colour yẹn jáde kó tó wá glow. Àwọn cream wà bẹ́ẹ̀. So if you want any one nínú àwọn cream yìí, just contact me. I have them available. I have nice cream that you can use for your body, and you will never regret using them. I mean it. You will not regret using them, because okay dada. Either you want for black, just contact me. So just contact me. I will send it to you. Any country. If you are in America, you will not pay for shipment. Ẹ̀yin tẹ́ bá wà l'America, ẹni tí ẹ bá fẹ́ rà lọ́wọ́ mi, ẹ ní sanwó shipping. So kó ṣáà kẹ́tì sanwó ọjà yín, kẹ́tì zell owó ọjà yín, kẹ́dẹ̀ ti gba ọjà títí yín ni. And shipping is within 5 days. Lọ́ máa sọ fún wa. But luckily, ẹlòmíì máa ń rí tiẹ̀ gba 3 days. I'm talking about America 4 days. I have experienced it like that. And some people can tell you it will take 2 weeks. I don't like to people. Means of it, but kọ́tùnla má wàá bọ́ sí tí mo dẹ̀ mọ̀ pé kò ní wọ̀. So that is why tí mo máa sọ fún àwọn tó bá mi rajà pé 5 days ni tí bá ṣe ń gbé débẹ̀ 5 days ló máa pé, and luckily èèyàn lè gba 4 days. Mo ti ríyàn tó gbajà 3 days yìí tó tún pé mi tí mo sọ fún wọn pé mi ò ṣúrọ̀ pé nǹkan tí mo sẹ́ndì sí yín lẹ gbà lọ́tọ̀ ti gbà tó snap ránṣẹ́ sí mi, mo ní àwọn eléyìí ò tẹ̀ gbé ni rárá ni custom ò dá dúró ni. And nǹkan tó máa ń jẹ́ kó take long ní pé ìgbà míì táwọn custom yẹn bá ní ẹrù púpọ̀, because ọ máa check nǹkan tẹ́ bá ń send. That is why I don't tell lie when I'm sending something. Màá kọ́ sí wípé tí bá ti fill custom paper, màá kọ́ sí pé nǹkan báyìí ló wà bẹ́ẹ̀, because they will collect it and open it and check what is inside before they will release it. If they have a lot of things to do, they will not release it quickly. But still about busy, within 2 to 3 days, custom will release ẹrù tó bá gbà
tó bá ti check it tán. So after táwọn bá check it tán, wọ́n á ṣe wá gbé fún third partner tó máa gbé wá fún yín ní ilé yìí without collecting kobo. I'm talking about America. So bó ṣe jẹ́ nìyẹn. So èyí tẹ́ bá fẹ́ patronize mi láti America, ẹ free ẹ pè mí, mo wà available. Àwọn nǹkan tó dá títí dórí oúnjẹ ilẹ̀ wa tó wà pa dáadáa, ẹja gbígbẹ tó wà pa ó wà available. Ṣẹ́rí pọ̀mọ̀ wa Ọlọ́run á jẹ́ kó dé láyọ̀ àti àlàáfíà. Pọ̀mọ̀ wa ti wà lọ́nà. So tí pọ̀mọ̀ wa bá ti dé náà, pọ̀mọ̀ gbígbẹ máa jẹ́ kẹ́ mọ̀. But ẹ̀yin tẹ́ bá fẹ́ sókun ọ̀tẹ̀ wà nítòsí mi, if you want to walk into my store, ẹ free. Mo ní carton of chicken, carton of turkey, mo ní ẹja egg, mo lẹ́ja Titus fresh one ni o. I'm not talking about yíyọ, fresh one. Pọ̀mọ̀ wà, ògúnfe wà, ẹran màálù wà. Tó bá dẹ̀ jẹ́ wípé dry fish náà lẹ fẹ́, I have Thailand fish available, and I also have, ẹ má bínú, mo rántí ọjà kan ló yẹ kó ti dé kò tí dé. Àwọn ẹja náà ni mo kàn wọ́n tí wọ́n sì pé mo ní ẹja oríṣi mẹ́ta tó ń bọ̀ lọ́nà, which is pálá àti stockfish boneless, àwọn tí ò lè gbogbo, àti asa fish. Yes, ó wà lọ́nà, kò tí ì dé, ó yẹ kó dẹ̀ ti dé. So kò tí ì dé. So tí àwọn èèyàn náà bá dé, ẹ gẹ̀ẹ́sì ẹ̀. So máa sọ fún yín kí ló tún kù tí mo fẹ́ polówó. Àgómù diabetes náà kò tí ì dé. I'm still expecting it this week. Gbọ́ ẹ̀yin tẹ́ ti sanwó ẹ̀ ṣàṣẹ báyìí, ẹ nígbàgbọ́ pé ẹ máa gbọ́jà yín. Once tó bá ṣe dé báyìí, ẹ̀yin ni máa kọ́kọ́ settle. Before àwọn àlédíkè tó bá ti dé ẹ pè mí, máa kọ́kọ́ settle àwọn yẹn náà. Then tó ìbí mọ bó ṣe máa pọ̀ sí tó máa dé. Manpower ìyẹn ṣì wà available, jẹ́díjẹ́dí ó wà available ní store bí tẹ́ bá nìdè máa bá yín sẹ́ǹdẹ̀. Manpower jẹ́ bí dán. Lè mọye ìròyìn tí mò ń gbà lórí ọ̀rọ̀ Manpower yẹn. Mi máa ń rẹ́rìn ni o. Àwọn èèyàn náà dẹ̀ ti mọ̀ pé gbogbo lédíkè tí ò jẹ́ lílọ gbẹ́lẹ́ máa pè mí àlédíkè kìnìkan ti mọ̀ pé èrè náà ni máa fi rí. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mi ò disappoint, and I will never disappoint all my customers, because it's not easy to make this money, especially in diaspora. I know what it takes. Òun lèmi náà fèsì yìí kọ́ lọ́ọ́ jọ kó má ṣọjọ́ kú lọ́jọ́ ìsinmi fÓlúwa. Ọ̀pọ̀ kó jẹ́ business ara mi nìyẹn o. Tí bá tí ìdè ṣọ́ọ̀bù èdè báyìí, màá ti máa gbé calculation lè bills. Ká má wàá sọ àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ wọ́kọ̀ ni wọ́n gbọ́dọ̀ débi iṣẹ́ láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa fèsì panel ìjọba. So I know what it takes, pé it's not easy to gather money nílùú òyìnbó, but Ọlọ́run á jẹ́ kó rọrùn fún wa lábẹ́ bí ìbá ṣe wò kó rí. So gbogbo ẹ̀ wà bí dẹ́dẹ́ yìí tẹ́ bá nídìí àwọn nǹkan àdúrà ló ń gba agbára kọ́. Gbogbo ọ̀nà tó ṣí ó máa là. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún fẹ́ fàsìkò yìí sọ fẹ́ yìí tẹ́ bá ra spiritual items lọ́wọ́ mi, ẹ ti lo àdúrà yìí ti gbà. Yóò wá sọ wípé kẹ wá ṣe kíni kẹ let's go pátápátá. Tí èèyàn bá yìnbọn máa tún kìíní. Ṣáyé iṣẹ́ tẹ́ ti lò tó ti jẹ́ fún yín tẹ́ ti wà òkè, ẹ kọ̀ díjọ́ ní sínú ilé. Kẹ máa díjọ́ lò ní ẹ̀kọ̀kan tẹ́ lò yẹn wà fún pé ààbò tó bá jẹ́ pé àwọn nǹkan arọ́ bíi ìṣẹ́gun àgbélépọ̀ tá ẹgbẹ́rúfẹ́lẹ́rú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni. Ó túmọ̀ sí wípé anytime tó tàbá tún fẹ́ gbé ọwọ́ kọ́wọ́ ó máa padà, because ẹ protect ara yín time to time. Maybe once in a week ẹ kàn bọ́ ṣẹ́gun kẹ fi wẹ̀ ọṣẹ gbogbo nìṣe ẹ fi wẹ̀, or twice in a week ẹ kàn bú kẹ́kọ̀ọ́ fi wẹ̀ kẹ́ fi wẹ̀ fáwọn ọmọ yín náà. So Saturday oníráyè come closer to you. Àwọn oníṣẹ́ bíi oníráyè come closer to you. Ó better ju kẹ́ ti wá lọ ṣẹ́kíṣẹ́ ti down kẹ́ ti wá wò pé yes I'm now free, let me now relax. Ogun tó sá lọ yẹn tó bá máa padà dé kò ní take it easy, because ó ti rí pé iye tí yín náà ti ṣí, ẹ̀yin náà ti ṣe kí ni ẹ ti múra tòun kókókó. So òun náà máa fẹ́ padà wá ìnẹ̀mí adùn. So ẹ̀yin lẹ̀ wá nígbà fún. So tó bá ti wá fẹ́ sọ pé orí òun yóò fẹ́ padà, á máa bá yín lákọ ni. Bó wá lójú òun á bá yín lákọ, ẹ ti wọ̀ ẹ ti ṣe kí ni ẹ sùn falala, kò sí kankan tó bá ṣẹlẹ̀ sí yín. So bó ṣe jẹ́ nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní interest sí àwọn nǹkan àdúrà lọ́lọ́kan òjọ̀kan, àwọn nǹkan àánú ìbùkún ẹ̀yọ́nú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbẹ́yìn tẹ́ bá ní case tẹ́ fẹ́ kí Ọlọ́run kó gba àkóso lórí case yẹn, kọ́ lọ bá yín paná ẹjọ́ yẹn, ẹ pè mí. Àbẹ́yìn tẹ́ bá láwọn properties tẹ́ bá fẹ́ tà ní Nàìjíríà ni o, ẹ pè mí. Bó dẹ̀ jẹ́ ìlú iná ni ẹ pè mí. Iṣẹ́ wà tẹ́ máa fi sílé yẹn tẹ́ dẹ̀ máa ṣe kíni tí alájẹ́ ẹ̀ máa wá tó máa wo àwọn èèyàn lójú tí wọ́n máa bá yín rà. So bó ṣe jẹ́ nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má gbàgbé láti bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi comment. Ojú òde tí yìí tó bá yọ super sticker bíi tí gba super sticker lórí péjì mi, ẹ fún mi bẹ́ẹ̀ bí níwáyé tí ẹ ṣe ògbó.